ọdún lọ́dún kan wọn ò dákẹ́. Ọdún méjì kò bá kan náà ní. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri ibi tí kálukú wa wà lórílẹ̀ òkè ìpẹ̀. Gbogbo wákàtí tí ètò yìí bá dọ́dọ̀ wa, wákàtí ìdẹ̀ra ni ó jẹ́. Mo kí oyún inú, mo kí àṣẹ ìdí, ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín. Ìyá ilé, bàbá ilé, ìyá lọ́jà, bàbá lọ́jà, dẹ́rẹ́bà mo kí yín, ẹ̀yin olùkọ́ mo kí yín. Gbogbo etí tí ń gbọ́ mi tó wà ní dúró mo kí yín, gbogbo etí tí ń gbọ́ mi tó wà níkàlẹ̀ mo kí yín. Àní tilérù kúrò de, àní tòdèrù kú wọlé. Bùwá omi la máa gbọ́ nínú ilé yìí o, a ò ní gbọ́ bùwá àgbò. Torí pé ibi tí bùwá àgbò bá ṣẹlẹ̀, a jẹ́ pé gbáàrẹ́ ọ̀bá ṣe ń tọ̀ mú, a sì jẹ́ pé nítorí nǹkan kan làgbo. Ṣùgbọ́n ibi tí bùwá omi bá wá, nínú kéèyàn ṣẹ̀ṣẹ̀ jàmàlà tó gbóná tán pẹ̀lú ẹran ẹ̀gbẹ́ tàbí ẹran ògúfe tó fomi tútù lé lórí, àlàáfíà nìkọ̀ọ̀kan wọ̀ nídìí fíafíà. Mo kí gbogbo etí tí ó gbọ́ ètò yìí, a kì í bá a mọ̀. O lè má bàrú fídíò yìí pàdé mọ́. Gbìyànjú bó ṣe ń gbọ́, mú báírò rẹ kọ sílẹ̀. Bí àṣà àwọn ará Kútọ̀nù wa ní bíìgì. Sórí sáyẹ́ǹsì àwọn àgbàlagbà tá a fẹ́ fi sílẹ̀ yìí. Olóyìnbó ní prevention is better than cure. Kéèyàn ó múra lẹ̀ dogun kógun ó tó dé, ó dáa jù kógun ó ká ni mọ́lé lọ ká máa wá sára bàràbà kiri. Gbìyànjú kó ní tùràrí yìí ńlé, iṣẹ́ kíní ń ṣe. Ẹ wo àwòrán yìí, ayé ò ní pawọ́pọ̀ lé wa lórí o. Wọ́n ní àdìtúlà àdìyọ̀, ayé ẹ̀ má dì mí mo tú o. Bàbá rarú àtú ni, bàbá rẹ̀ kọ́ àtú ni, bàbá rọ̀gẹ̀dẹ̀ àtú kúrò nínú èpo ni. Ọlọ́run o, gbogbo bí tí bàtà ti ń ta ẹnìkọ̀ọ̀kan, Elédùmarè wàá bá abomi ìtura síbẹ̀. A fi iṣẹ́ yìí sílẹ̀ ní ìtorí ìtura ọmọ aráyé tó ti wà nínú ìdè ọjọ́ tó ti pẹ́. Ìyá mi bí ọmọ kalẹ̀, ṣùgbọ́n bó ṣe bí kò wo odidi oṣù mẹ́sàn-án tó fi gbé ọmọ káàkiri inú rẹ̀, òun ló sì tún de àwọn ọmọ rẹ̀ mọ́lẹ̀. Ìdílé tẹ́lọ̀míì ti jáde, bólógo ṣe pọ̀ ńbẹ̀ tó wọ́n dé wọn mọ́lẹ̀ ni. Ẹlòmíì ọ̀rẹ́ ìyá ẹ̀ ló dògbé ọ̀rẹ́ ẹ̀ mọ́lẹ̀. Ẹ̀rí ẹ̀gbọ́n tó di àbúrò mọ́lẹ̀ ńbẹ, àbúrò tó di ẹ̀gbọ́n mọ́lẹ̀ ńbẹ. Sórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹni wọn èrè ra supamákẹ́ẹ̀tì o. Ó rìn wá, ó fìrìn kúnrín àjò ayé rẹ ni. Bí àwọn wàkúwà kọ o. Àwọn òbí tó bí wa, sòfẹ́ wa ni wọ́n jẹ́, yàtọ̀ àwọn ará Kútọ̀nù, awakọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Dírẹ́fà wa ni wọ́n jẹ́ wá sáyé, wọ́n ti já wa jù sáyé, òkú kíkálukú ayé kó rìnrìn àjò ayé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Wàá gbọ́. Ayé ò ní di ògo wa o. Ayé ò ní di ògo wa o. Ẹnìkan máa fẹ́ bẹ́ẹ̀ solókùn o, wọn ò ní rí wa mú o. Ẹnìkan sí òró mi ta ń kókó. Ayé ò ní dì wá mọ́lẹ̀ tọmọtọmọ. Ẹlòmíì wà lórí àárẹ̀. Gbogbo ògbìyànjú làwọn dókítà ti gbà. Wọ́n yẹ̀jẹ̀ wò, wọ́n yẹ omi wò, wọ́n yẹ ọpọlọ wò, wọ́n yẹ gbá wò, wọ́n yàwó wò. Kò róorun sùn, wọn ò sì rí kókó ohun tí ń ṣe é. Ayé anamọ́nà yìí. Ọ̀fúnni ládìí ẹ̀sìn gbòdìdì ẹran lọ́wọ́ ẹni. Ayé ẹ̀ má dè wá ẹ̀ má nà wá o.
ọmọ kékeré ni wá o wọ́n ní ohun rere làkèrè fífodò ayé ẹ má pa wá lóhùn dà o ẹ má dẹ̀bi lù wá ẹ má nà wá tẹgbátẹgbá ọmọ kékeré la jẹ́ àní tẹ̀sù àgbà mọ́lẹ̀ àní tójú lẹ̀ mọ́lẹ̀ ògòbí tẹ́yìn náà bá wọ̀ ẹ̀ máa sàmí ẹ dákun ẹ jẹ́ ká fi sẹ́yìn lẹ̀ fọmọ aráyé kó lè jẹ́ ìwúlò fún wọn torí pé ẹ̀yin náà lẹ́nu bá jẹ̀kọ àdáríjìwé tá a bá gbálẹ̀ tá a gbáta àdórí àjàsí ni o ẹ foríjì wá torí pé ojú àánú ni màálùú fi wo lówó rẹ̀ ẹ fojú àánú wò wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gbọ́ mi ayé ò ní kọjú jàdá yín o ìran ìjò kẹrin ó pàdé olóore ìgbín kẹrin kan pàdé olóore elédùà ògòbí olóore tí wàá bá wà kó ń gẹrẹ ní ojú àṣẹ iṣẹ́ yìí má wò páyé dayé social media o tó bá ti ń gba iṣẹ́ yìí fàdúrà ràn wá lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ gbà yìí torí mo mọ̀ pé ẹ̀yin kan máa ń lọ jókòó dè mí ní YouTube ni pé arákùnrin yìí tún fẹ́ fi mí lẹ̀ tẹ́ ń kọ́ tẹ́ ń lò ẹ̀sìn ń ṣe wọ́n rí bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́ arákùnrin kan sọ̀rọ̀ kan wọ́n ló ní ó wà nínú WhatsApp group ni o èkejì ẹ̀ lọ́wọ́ àjì sọ fún wa wọ́n ló ní gbogbo ohun tí bàbá yìí fi sílẹ̀ mi kò sí èyí tóun ṣe tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ó ti ẹni tí ó máa ṣàánú fún ó sì ní owó lọ́wọ́ ó kúkú ti sọ pé àdúrà ni a máa ṣe fóun ọ̀sán máa bá wọn filẹ̀ àwọn máa ṣe ń tà wọn ṣé ọ̀rọ̀ tó bá làákàyè mú lélẹ́yìí kódà tí èèyàn bá ń ṣe nǹkan ẹyọ kan tó mọ̀ pọ̀ láǹfààní rẹ̀ jẹ sẹ̀san oore tó bá di jọ́kan wọ́n lé ní kò síjọ́ tó ń pè mí tẹ́lẹ̀ yẹn dáhùn lóhùn ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí bí ti ń kó fà báyìí wọ́n ní gbogbo ọjọ́ ń bá pa aago mi ṣáàgbé ni òun èyí sì fi nǹkan kan lẹ̀ kódà òun ò bù wọ́n ní nǹkan rárá nǹkan tó wọ́n máa fi lẹ́ lòun dúró dé sósì láàyè kórí bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe pọ̀nú ayé nìyẹn o tó fi jẹ́ pé olówó ọ̀tọ̀ aláàánú ọ̀tọ̀ ẹ̀rí ọ̀rẹ́ mi bọ́mọ ìyá rẹ̀ bá lówó bí ọ̀bá náà fún ọ àrán sí ọ ní o má torí ẹ̀ máa wó sólẹ̀ káàkiri o ẹni ọlọ́run bá rán sí ni ní í ṣe ni láàánú bàbá rẹ̀ lówó pé kò dolówó o bàbá rẹ̀ sì lóògùn pé kó wà náà dolóògùn ó rìnrìn àjò ayé rẹ̀ lọ́tọ̀ ni ẹni tọ́lọ́run ó fi ṣe onísábàbí oore fún ọ kódà ó lè má jẹlédè rẹ̀ ìwọ ni kò mójútó ìrìn àjò ayé rẹ̀ àìmọye ọkọ ló lówó kò sì fi mọ ìyàwó ilé rẹ̀ yóò máa díwọ̀n owó fún un ni bó ṣe lówó tó yóò fún ìyàwó rẹ̀ lówó ọbẹ̀ lówó tó jẹ́ pé kò ní í ṣe ṣẹ́kù sápò bó ṣe lówó tó ó lè fún ìyàwó ẹ̀ ní àpò mẹ́rin yàtọ̀ àwọn ará Kútọ̀nù 4,000 ní jápò mẹ́rin o kàrántì mi ẹ̀rí nǹkan àbí kàtúmí ni ṣé mo gbà á ẹ sábà mi gbà á bẹ́ẹ̀ o àpò mẹ́rin 4,000 sọ yẹ kó rí bẹ́ẹ̀ 4,000 ní Nàìjíríà a ní kí ni ọ̀rá ta gbogbo ẹ̀pọ̀ data gbogbo sí wọ́n lọ́hùn májà gbáyé mánéjì bọ́ ọba ṣe tọ́jú ìyàwó rẹ̀ síbẹ̀ ni wọ́n ní òṣèré àánú gbà sí ẹ̀gbọ́ àníṣe iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí mi fún ilẹ̀ torí pé kẹ́ lè pè mí o
èyí sì fi sílẹ̀ fún yín torí kẹ́ ẹ lè wádọ̀ mi láti fi ṣàánú fọ́mọ aráyé ni àánú tá a wá ṣe yìí Elédùmarè ò ní jó dibi mọ́ wa lọ́wọ́ o bó la ti ṣiṣẹ́ yìí táyé fi mọ́wọ́ kúrò lára ẹni wọ́n sáré lójú ẹ̀ oògùn ọ̀jẹ́ lára ẹ̀ nǹkan ò ṣe wọ́n ṣe gbá kò ṣiṣẹ́ wọ́n ṣàwo kò sí nǹkan sì ṣe èyí òun kò rí sùn kí lọ́nà àbáyọ àtúndì ńlá lélẹ́yìí tí í ṣe àtúndì àwọn àgbàlagbà. ṣé àpótí gbogbo wa máa ń dákọ pé ọmọ Nàìjíríà tá a bá ní ọmọ Yorùbá ni wá ṣùgbọ́n orírun Yorùbá ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn náà rí àtúndì àwọn àgbàlagbà lélẹ́yìí màá kà yóò pè fún wa láì ní yọ ọ́ kù àdúrà tí wọn náà bá wá sí fíìmù náà ṣe é lódìdí má yọ ọ́ kù àdàrà fún wa ẹ wá nǹkan fìdílé o bákan náà kẹ fìdílé nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lo iṣẹ́ yìí o àtiwọ́tọ́ ọ bá ṣe é fún yàn ó ní má jẹ̀mú o àní tẹjú lẹ̀ mọ́lẹ̀ o àní faṣọ àgbàyà o tẹ̀lé má jẹ̀mú tí mo fẹ́ sọ fún ọ yìí o ayé ò ní nà wá o ẹ farabalẹ̀ kẹ wá nǹkan fìdílé kẹ máa gbọ́ mi o. ọdún mẹ́ta pé ó yí ọdún ó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí oyún ga sí ọmọ ò wá dé. Ayé wọnú òkùnkùn bìrìbìrì ohun gbogbo lọ́kùnkùn bìrìbìrì. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Táwọn ayé fi ń dèrò sí. bóò là á ti ṣe é ewé kan bẹ wọ́n ń pè ní ewé námúnámú ẹ̀gbọ́n mo ṣe wí ewé námúnámú námúnámú ìwọ tó o bá jọmọ Faransé tó o bá mọ̀ ọ́ àwọn tó bá jára Abẹ́òkúta ẹni wọ́n bá ń rà ní ọjà Ìtòkú ẹ bá ń bẹ̀ ọjà Àbẹ̀rẹ̀kòdó ẹ bá ń bẹ̀ ọjà Aláfẹnwá ẹ bá ń bẹ̀ ìwọ tó o bá jọmọ Ìbàdàn yá máa lọ ọjà Ọba tó o bá rí lọ́jà Ọba lọ ọjà Ọ̀rànyàn tó o bá rí ní Ọ̀rànyàn yá máa bọ̀ wá sí Bòdè ń bì máa lọ Màlété ní Bòdè ẹ̀ẹ́rì ń bẹ́ẹ̀ bá ti ní ewé námúnámú ni ọ̀dà pé o ìwọ tó o bá ti mọ̀ ibi tó o ti lè rí ni mo ti sọ fún ẹ yìí tàbí kẹ́ ẹ bẹ àwọn ọdẹ tí wọ́n bá yín jà pé ní ìmọ̀ ẹ bá mi jà tẹ́lifíṣẹ́ bá fẹ́ máa ra àwọn ewé ìgbìyànjú kó jẹ́ pé tútù lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà ó fi máa dá a mọ̀ kí wọ́n má máa gbé bọ̀lọ̀ lé yín lọ́wọ́ ewé námúnámú bákan náà ewé má fọwọ́ kan ọmọ mi má fọwọ́ kan ọmọ mi bó ṣe jẹ́ ni mo pè é yìí o kò dín méjì ewé iná funfun ewé èsìsì egbò túdè ṣáà ń bá mi ká lọ torí àwọn tí ó fẹ́ jí ètò wa yìí gé èyí tó dáa kọ mi èmi ọmọ yín ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀ ń tẹ̀lé mi ẹranko kan bẹ́nu pé wọ́n pè ní ẹ̀tà ẹranko náà ń jẹ́ ẹ̀tà ó dàbí olóńgbò báyìí
òun náà ni wọ́n máa pè ní jàkùmọ̀. Wọ́n ní jàkùmọ̀ ẹ̀rìndì ọ̀sán ẹni abíire ẹ̀rìndì òru. Àwọn àgbàlagbà máa pa lówe bẹ́ẹ̀. Ó lè lékọ̀ míì táwọn ọ̀jọ̀gbọ́n tún pè pàápàá àwọn ọdẹ. Ẹni bá wọnú státù mi ẹ̀rì mo posté ẹran náà yàtọ̀ àwọn ará Kútọ̀nù wa ní mo posté rẹ̀ mo posti rẹ̀ lónìí. Ewé rere ṣé wàá rí rere yìí rere àbò ní ọ̀jẹ̀ ewé rere àti egbò rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wà á ni tẹ́ bá ti já ewé rẹ̀ kẹ́ ẹ sì wá gbò rẹ̀. Ẹ̀rù alámọ̀ ṣé mo pé ẹ̀rùn àwọn ká ń bẹ ẹ̀rùn àwọn ká yìí làwọn bàbá wa pè ní ẹ̀rùn sírí. Ṣé rí ẹ̀rùn alámọ̀ òun lè yí tó lanú lẹ̀ báyìí yọ pọ̀. Egbò asùnfẹ́yẹjẹ àtẹ̀wé asùnfẹ́yẹjẹ ẹ gbọ́ egbò asùnfẹ́yẹjẹ pẹ̀lú ewé asùnfẹ́yẹjẹ. Ewé pápásan ẹ̀rí ewé pápásan odidi ẹyẹ kòwé kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèpo ọ̀bọ̀ ẹ wàá gún ẹ ti gún tán báwo lẹ ti wá ṣe ń ṣàlàyé fún ìdílé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ìgbà tẹ́ ń gun lọ́wọ́ ẹ lọ́dọ̀ àwọn alápàtà ẹ ní wọ́n bá ń yọ oríkèéríkèé ẹran ẹ ní wọ́n bá ń yọ wọ́n bá tí wọ́n bá ń yọ ẹ gùn papọ̀ mọ́ májàmú tó ní ni pé ẹ gbọ́dọ̀ sá lóòrùn àṣà nínú ilé tí fi gbẹ ni obìnrin wà nínú ìyún ẹ̀jẹ̀ ọmọ àfin ọmọ rẹ̀ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ òfin ọmọ rẹ̀ ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ẹ̀jẹ̀ òfin àáfin nínú ilé àáfin láàrin ọjà ṣùgbọ́n ní májẹ̀mú o wọ́n tó bá fi kíní láàrin ọjà ó gbàlejò àwọn àlejò tó bá sì wọ́n gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ tùràrí ńlá ni o kódà o lè bù díẹ̀ níbẹ̀ kó o kù mọ́ṣẹ́ májẹ̀mú lọ́wọ́ á ní kó tó lè lò pẹ́ẹ́pẹ́ ó sì sàárà àkàrà ló sì fi ṣe sàárà àkàrà náà yóò kọjá 40 àtẹyọ kan yóò kọjá 41 ó fi ṣe sàárà kódà wọn náà lè jẹ bẹ́ẹ̀ ṣé ẹ̀ẹ̀kan náà láà ṣe sàárà ẹ̀ẹ̀kan kọ́ tọba ti rí pò ń lo sẹ́yìn gbìyànjú kó rí pò ń ṣe sàárà ọ̀rẹ́ mi gbogbo ohun tọ́ta kókó nú ayé rẹ̀ yóò nítumọ̀ àfilẹ̀ fáǹfààní gbogbo ọmọ Yorùbá àtẹni tí kìí ṣe Yorùbá abayín lára mu o ẹnìkan ọ̀dà mi sórí ọmọ wálẹ̀ ogun ayé ẹnìkọ̀ọ̀kan yóò dòun gbàgbé òjò kìí rọ̀ kílẹ̀ ọmọ gbàtura ogun ayé ẹnìkọ̀ọ̀kan yóò gbàtura ogun ò ní jà yín mọ́ ogun lé bàbá
ogun ilé ìyá, ogun àárín ọ̀rẹ́, ogun àfọwọ́fà, Elédùmarè yóò bomi ìtura sí, yóò dòun gbàgbé. Á dára fún wa, á dára fún wa. Ọ̀rọ̀ ayé yín yóò nítumọ̀. Bọ́ ọ bá ra ilẹ̀ tó ti pẹ́ tó ò rí tà tàbí tó ò rí kọ́, lọ́ọ́ fin sórí ẹ̀. Àbúrò ẹ̀ ní tùràrí ta tà lẹ́nujọ́ mẹ́ta, irọ́ o, kì í ṣerú ẹ̀ o. Májẹ̀mú bẹ̀ ṣe sàárà o. Òwú tèmi o, mo kà á fún yín tó pé yóò sì bá yín lára mu. Àìsàn alórùn, àìsàn alórùn kò sì jẹ́nu. Tó àkìbá àmọ́ ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín àbí èyíkéyìí àwọn ohun tá a ti fi sílẹ̀ ẹ fẹ́ ká bá yín mójútó, ààyè wà bá yín ṣe. Kódà bẹ́ẹ̀ tó fẹ́mi tó tújú bẹ́ẹ̀ lọ, tá a bá mọ̀ nípa rẹ̀ á bá yín ṣe. Ìtọ́jú ara lẹ fẹ́ ni lórí ìrìn àjò ọkọ àtaya. Afẹ́fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé ẹ̀kan sí wa. A sì bá yín wò, ṣùgbọ́n yóò ná yín lówó, owó lẹ́ẹ̀ fi wò. Tí a bá bá yín parí iṣẹ́ pé bí èsì ẹ̀ ní ẹ bá mi fi gbé, ẹ̀yin lẹ́sànwó rẹ̀, á dára fún wa. Tẹ́ bá fẹ́ darapọ̀ fún wa ní WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. Ìkan bẹ tó jẹ́ síkírìtì, ìkan bẹ tó jẹ́ pọ́pílìkì. Ṣẹ́rẹ́ yìí tó jẹ́ pọ́pílìkì yìí kò sí béèrè tẹ́ béèrè ń bẹ̀ ní dá yín lóhùn. Lẹ́yìn káàkà máa post iṣẹ́ sínú ẹ̀ àti àwọn nǹkan míì lóríṣiríṣi. Ṣùgbọ́n èyí tó jẹ́ síkírìtì yìí, bẹ́ẹ̀ bá láàlá pé a fẹ́ béèrè nípa àlá wa àbí lára àwọn ohun tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀, ẹ fẹ́ ká ṣàlàyé fún yín kó yé yín. A tún ṣàlàyé rẹ̀ fún yín dáadáa níbẹ̀, ẹ lè bá wa sọ̀rọ̀ dáadáa ńbẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àǹfààní ò sí o fẹ́ni tó wà níbi pọ́pílìkì o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ bí oní síkírìtì 5,000 ẹ fi wọbẹ̀, kò sì jẹ́nu. Nọ́mbà wọn lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +234 80 3298 3298 +234 80 3298 3298. Nọ́mbà kejì +234 80 890 38658 +234 80 890 38658. Nọ́mbà kẹta +234 81 86 86 9899 +234 81 86 86 9899. Nọ́mbà kẹrin +234 81 33 155 111 +234 81 33 155 111. Ó kù nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. Tẹ́ bá pé gbogbo nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá lọ, tẹ́ sì pé tí Benin náà tí ó bá lọ, mi ò sí ní kọ́ńtírì méjèèjì nìyẹn. Ṣé rí nọ́mbà eléyìí tí mo fẹ́ wí yìí? Tẹ́ bá pé WhatsApp ẹ̀ yọ wọlé +234 80 3298 3298. Òun ni ká máa pé WhatsApp ẹ̀ wọ́n wọlé ń tì. Tọ́ WhatsApp yìí tẹ́ bá bá mi sọ̀rọ̀ ní WhatsApp pé ẹ fẹ́ wọ WhatsApp group. Tí ẹ bá fẹ́ wọlé public ní àdìyín sí, ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ̀yin ọ̀wọ́ public secret ni o, owó lẹ́ fi wọ̀bẹ̀. Tẹ́ bá wá wọ̀bẹ̀, rìsíìtì tẹ́ bá sanwó sí kíní àkáǹtì yìí, kíní rìsíìtì báǹkì yìí, òun lẹ́ sẹ́ndì sí mi ní fi àdìyín síbẹ̀. Á dára fún wa o. Wọ́n tí gbogbo ètò yìí bá tẹ̀ lọ́wọ́ má dé mọ́lẹ̀ o, ìwọ náà pín kọ́ kárí èèyàn. Ọlọ́run yóò ṣe àwòrán ńlá, yóò ṣe ìkọ̀wọ́ náà. O ò ní wà lórí ìdè o, ayé ò ní dì ọ́, á dára fún ọ. Ire o, ire kàbèjì. Biri ohun gbogbo dọ̀kùnkùn biri biri.
Kí ni mo ṣe? Kí ni mo ṣe?